Mo lè má lè dárúkọ, a lè má lè ìwádẹ́yọ kọ̀ọ̀kan torí kí ẹ bá wojú àpò yìí àsìkò ti lọ. Àìsàn ní program yìí tó ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n màá dúpẹ́ lọ́wọ́ everybody. Gbogbo àwọn tó dúró láti April 1st tí ilé-ẹjọ́ fi kú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo kọ́mítì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré orí ìtàgé pátápátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú òtì wá. Kẹ́ẹ̀yẹ́ kójú tì wá. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Ikú tó yá ò ní ipa gbogbo wa báyìí o. Ọgbọ́n kò jẹ́ kẹta mi. Ikú tó yáwọ́ ò ní ipa gbogbo wa o. Àádàgbà àádòdó. Ọ̀rọ̀ pọ̀ bàbá ní ká máa tò lálẹ́ yìí. Ṣùgbọ́n màá sọ wípé lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ kọ́lá ti pákéjì fún ìjọ méjì torí pé artist night ìjọba wa ṣe bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà ẹjẹ́ fún ìjà kí ìjókòó lọ wọ́n máa pè ní ẹni ìjókòó lọ sá you are welcome àti fúnra ra fún welcome mi thanks so much for coming. God bless you.